àwọn lẹ́ ń wò yìí o orí ààfin Ògbómọ̀ṣọ́ la wà yìí àwẹ̀ ti òun náà lẹ́ ń wò yìí o àwọn tí ẹ ń wò lórí òrùlé ààfin yìí àwọn náà fẹ́ ṣe gẹ́gẹ́ bí àṣẹ ìlú Ògbómọ̀ṣọ́ ní báyìí wọ́n máa yìnbọn sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú láti jẹ́ kí gbogbo ìlú mọ̀ pé wọ́n ti rí oṣù á sì bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọ̀la ó yá o àwọn lẹ́ ń wò yìí o orí ààfin Ògbómọ̀ṣọ́ la wà yìí àwẹ̀ ti òun náà lẹ́ ń wò yìí o wọ́n ti yìnbọn sókè báyìí o pé kí wọ́n ti rí oṣù láti bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ kí gbogbo àwa mùsùlùmí pé abáríkà a kú oríire èyí tó fi hàn wá pé a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà nìyẹn wípé kí gbogbo àwọn mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe ṣe àdúrà tán ní ààfin bàbá wa Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́ni ní àìpẹ́ yìí so tó túmọ̀ sí pé gbogbo àwọn tábà kírun aṣámú lálẹ́ yìí kán lọ kírun aṣámú à ń fi àkókò yìí kí bàbá wa imam salamu alaikum imam gẹ́gẹ́ bí ìṣe ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà gbọ́ tí wọ́n ti yìnbọn sókè láìpẹ́ nísìn kí wá ní mẹ́sẹ̀jì tẹ́ ní fún àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ báyìí. mẹ́sẹ̀jì tí mo rí ni pé àkọ́kọ́ náà dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí tẹ́ ẹ sọ àṣà ìlú Ògbómọ̀ṣọ́ ni pé bàbá wa Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n pàṣẹ nígbà tí wọ́n bá ti rí oṣù àwọn tí ń yìnbọn wọ́n ń yìnbọn sókè táwọn èèyàn bá ti bọ́ lùlù wọ́n ti mọ̀ pé wọ́n ti rí oṣù Ramadana nìyẹn àwọ̀ bẹ̀rẹ̀ níjọ́ kejì dédé bí wọ́n ti ṣe wá yìnbọn yìí gẹ́gẹ́ bí àṣà mo ń kí gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ pé a kú àmójúbà oṣù Ramadan oṣù kẹ gbogbo àǹfààní tí ń bẹ nínú oṣù náà kọ́lọ́njọ́ ọmọ wa la kọ́lọ́n sì fún wa ní ẹ̀mí gbogbo àtàláfíà ara tí a fi gbà yín náà àwọn àfi dédé àkókò yìí à ń fi dúpẹ́ fún Ọlọ́run fún àṣeyege àti àṣẹ orítọ́lọ́run fún wa fún bàbá wa ọba Gáńgì Àfọlábí Ọláoyè ìlú mọ̀gẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní ìlú Ògbómọ̀ṣọ́ ìdùnnú ìlú ni ayọ̀ ìlú ni Ọlọ́run kó tó ṣàlékún dáadáa fún kálukú wa àwẹ̀ tá a wá fẹ́ mú yìí Ọlọ́run jẹ́ ká mú láyọ̀ àti àlàáfíà wọ́n wá jẹ́ kí ẹ̀mí wa kó gbé ọgbà àwẹ̀ náà jálẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n rìn Islam lọ nínú ìlú Ògbómọ̀ṣọ́ látòrí bàbá wa rẹ̀ mùsùlùmí tí wọ́n ń ṣe alága fún Special Committee on Islamic Affairs tẹ dórí gbogbo àwọn olóṣèlú irú àwọn sẹ́nitọ́ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari tí wọ́n rìn Islam lọ́wọ́ nínú ìlú kọ́lọ́n kó bá wa gbé wọn kó bá wa ṣàlékún àgbéga fún wọn kó bá bù wọn ní ẹ̀mí ogun àtàláfíà ara gbogbo àwọn àyímọ̀ tí wọ́n máa ṣe wáàsí tí wọ́n máa ṣe tafsiri nínú àsìkò oṣù Ramadan tá a wà yìí kọ́lọ́n kó bá wa bù wọn ní àláfíà ara àtòkọ ara kọ́lọ́n kó sì fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìlú ní àǹfààní àti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti kí wọ́n sì mú ọ̀rọ̀ náà kí wọ́n mú Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa ọ̀la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. mo kí gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ nínú ìlú àti ní òkè òkun àti lókè ọ̀yà gbogbo apáta kọ́lọ́njẹ́ asọdún ayọ̀ mo sì fi àkókò yìí mo fi kí gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé Ọlọ́run jẹ́ kí oṣù Ramadan náà kó sàn wá sílé kó sàn wá sáyọ̀ assalamu alaikum. Ramadan Kareem Allahu Akram ohun náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa ìmáàmù ti ààfin Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ni wọ́n ti yìnbọn sókè tí wọ́n sì ti sọ fún gbogbo àwọn mùsùlùmí ìlú pé ààwẹ̀ ti bẹ̀rẹ̀ o kí Ọlọ́run kó jẹ́ kí ààwẹ̀ náà kọ́lọ́ mọ́ṣe lè ní àgbàmọ́ ẹnìkọ̀ọ̀kan wa à ń fi àkókò yìí kí gbogbo àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ pé a kú ọdún a kú ìyèdún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣe láyé ká ṣe láàyè ká ṣe láàyè wa bàbá wa Pàkòyí mùsùlùmí tìlú Ògbómọ̀ṣọ́ àwọn náà ń kí gbogbo àwọn mùsùlùmí pé a kú ọdún a kú ìyèdún òun náà lẹ́ ń gbọ́ tí wọ́n yìn sókè yẹn wípé kí a lọ kírun bàbá àwọn tí a jẹ́ bí ọmọdé kí ni ìtumọ̀ ìbọn tí wọ́n yìn yìí. ìbọn tí wọ́n yìn yìí eléyìí ni ìsàmì láti ti ayébáyé ẹsẹ̀un láti ayébáyé nígbà tí ìlú wà ní kéréje wọn a máa fi pe àwọn agbègbè wípé tó àwọn àfáà ti sọ fún olórí ìlú wípé àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ ààwẹ̀
ó ti tó eléyìí jẹ́ nǹkan sàmì tí àwa mùsùlùmí máa ń lò láti fi kàn síra wa wípé àsìkò tí a bẹ̀rẹ̀ Ramadan ó ti tó ní agbègbè ságbègbè lábẹ́ àṣẹ bàbá wa Ṣọ̀ún gbogbo àwọn lọ́balọ́ba àmì tí wọ́n ara àdúgbò fún àwa mùsùlùmí ìpètò kí wọ́n tàbí máa gbúrò fúnra wa pé láyé táwa ẹni sè ìní mídíà ṣẹ̀ṣẹ̀ wà láńlo fóònù láńlo oríṣiríṣi nǹkan báwọn àbá àwọn àṣà táwọn náà ń lò ní ẹbí ń tara wọn di ọ̀kan náà lélẹ̀ tí àṣìjọ parẹ́ tí ó sì tako ẹ̀sìn tí ó tako ìlànà ẹ̀sìn wa àwọn ọ̀rọ̀ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti mùsùlùmí àgbáyé pé àwẹ̀ Ramadan tá a gbà yìí ẹ̀kọ́ tí Ramadan ń kọ́ wa kí Ramadan ò tó dé gbogbo ẹ̀kọ́ yìí náà ń bẹ ṣùgbọ́n Ramadan tó wá fi àwọn ẹ̀kọ́ yìí rinlẹ̀ lára wa pé ká máa ṣe àánú ká sì máa ní ìfaradà ká sì máa jẹ́ onímọ̀ tara ẹni nìkan ká tó wá túbọ̀ ká tó máa rántí Ọlọ́run gbogbo tí Ramadan kọ́ wa ní ọlọ́mọṣà wa wọlé abẹ́ tọdún yìí ọlọ́mọṣẹ́ ní àṣemọ fún wa Ọlọ́run jẹ́ àṣẹ gbẹ̀mí gbípọ̀ rẹ̀ láyé kọ́lọ́wọ́ wọlá ìdùnnú títún bẹ lára wa lónìí tá à ń bá bàbá wa Ghandi Afọlábí ọlá Yorùbá gẹ́gẹ́ sọ́ńtìlẹ̀ Ògbómọ̀ṣọ́ tá à ń bá wọn dunnú pé Ọlọ́run jáwé olúborí fún wọn pẹ̀lú ilé ẹjọ́ tí wọ́n lọ Ọlọ́run gbogbo tó kù náà Ọlọ́run já gbàṣeyọrí ńbẹ̀ bákan náà à ń pe gbogbo ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tá a jẹ́ mùsùlùmí àtàwọn àtàyèsè mùsùlùmí náà tàwùsírì ìlú tó jẹ́ ti ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ti àwọn baba ńlá wa tí àwọn baba wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n gba àwa mùsùlùmí láàyè tí wọ́n lọ́wọ́ sí tẹ́sí máa jókòó pẹ̀lú wa yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ní aago 10 èyí á sì máa parí ẹ̀ ní aago 12 láti ọjọ́ Sunday lọ láti bẹ̀rẹ̀ ìjọ tá a bá bẹ̀rẹ̀ àwẹ̀ ìlà á máa bẹ̀rẹ̀ tàùsírì náà ṣùgbọ́n sábà bí àwọn ètò kan kò ní fún wa láǹfààní àti lè bẹ̀rẹ̀ lọ́la aláàjì wa bàbá wa sẹ́nitọ́ Abdulfatah Ọmọ́táyọ̀ Buhari àwọn náà ní àkànṣe àdúrà pàtàkì tá a máa ṣe irú ọjọ́ òní ṣùgbọ́n sábà bí àwọn nǹkan kan tó wọ̀ ní ti ìdùnnú náà ni pàápàá irú ọjọ́ ńlá tòní kò sáyè so láti ṣe àdúrà ayẹyẹ inú tí káà náà sún síwájú di ọ̀la so arọ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí ó jẹ́ àfà káwọn náà máa bọ̀ wá sí tàùsírì ní ìjọ Sunday láago 10 náà ní abẹ́rẹ́ tàùsírì náà ọlọ́mọsàbà ṣe rọrùn. Àmín. Salamu alaikum. Àwọn bàbá wa ààrẹ mùsùlùmí náà ní o bàbá wọ́n ti yìnbọn sókè a kí gbogbo àwa mùsùlùmí pa báríkà a kú ọdún ẹ̀mí ó ṣe púpọ̀ o ẹ ṣe púpọ̀. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkè la wà téńté.